ẹni ìyàwó yín sick sàmà nílò kẹ́ sọ̀rọ̀ sókè díẹ̀. Ọkùnrin fún Jésù Kristi lókè ọ̀run. Ìyàwó mi wọ́n sick, wọ́n lè pè mí ní oṣù tó lọ. Wọ́n wá dá wọn dúró ní Ìkòròdú General Hospital. Wọ́n lò ọ̀sẹ̀ méjì kúrò níbẹ̀. Mo wá sáré káàkiri, mo sáré káàkiri. Ẹ sáré káàkiri tó ló pọ́pọ́ yín lọ hospital. Bẹ́ẹ̀ ni, mo wà ní Ìbàdàn, mo wá lọ sí Èkó. Kò sí olùrànlọ́wọ́. Àwọn èèyàn dẹ̀ dìde, àwọn tó lè tí mo lè yáwó lọ́wọ́ wọn, àwọn tí wọ́n lè ràn mí lọ́wọ́, wọ́n ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n mo wá padà sí Ìbàdàn, wá sí ọ̀nà bàbá wa nínú Olúwa fún ìrànlọ́wọ́. Mo lọ káàkiri gbogbo àwọn ọjọ́ tí mò ń lọ, nǹkan fún mi ní 2,000, 5,000. Nígbà tí mo mú bíìlì 86,000, 100-something-thousand lọ sọ́dọ̀ wọn. Ògo ni fọ́lọ́ wọ́n ṣàtìyẹ fún yín ní nǹkan. Wọ́n tiẹ̀ fún mi ní nǹkan. Àwọn tí mo ti wá jẹ gbèsè tó pọ̀, wọ́n ti wá discharge, wọ́n wà nílé báyìí. Wọ́n ti discharge wọn, ẹ ti sanwó yẹn. Mo ti san owó yẹn gbogbo tí mo yá àti àwọn mo ti san. Mọ́mì ti wá délé báyìí. Mo ti wá délé báyìí, àti jẹ àti mu, àti ra oògùn fún wọn. Àti jẹ àti mu àti ra oògùn àti wọ mọ́tò lọ́bì kan ó wá difficult báyìí. Ẹ láwọn gan ẹ lára wọn ò tí ìyá délẹ̀ kò tí ìyá pé wọn àti lè rìn. Wọn àti lè wọn kàn gbé wọn jókòó ni. Wọ́n gbéyàwó yín jókòó. Nígbà tá a máa gbé wọn kúrò ní hospital, a gbé wọn sínú mọ́tò ní ìgbà tá a tún délé, a tún gbé wọn sílẹ̀ ní wheelchair ni a fi gbé wọn láti wọ́ọ̀dù tá a fi gbé wọn sínú mọ́tò. Wọ́n wà ní báyìí, wọ́n ṣe jókòó bọ̀ tí wọn ò tí ì lè rìn rárá. Wọ́n wà lẹ́kọ̀ọ́ báyìí. Wọ́n wà lẹ́kọ̀ọ́ báyìí. Wọn ò tí ì lè rìn. Wọn ò tí ì lè rìn rárá àti rárá. Wọn ò tí ì lè rìn. Kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín bàbá? Mo fẹ́ kí àwọn èèyàn dìde ìrànlọ́wọ́ fún mi. Torí wípé Bíbélì sọ wípé ìfẹ́ ni Ọlọ́run. Ẹ tó bá sì gbé nínú ìfẹ́, ó ń gbé nínú Ọlọ́run. Ẹni ẹ tún sọ lẹ́ẹ̀kan sí i. Bíbélì sọ fún mi wípé ìfẹ́ ni Ọlọ́run. Ẹni tó bá sì ń gbé nínú ìfẹ́, ó ń gbé nínú Ọlọ́run. Ẹni tó bá ń gbé nínú ìfẹ́, ó ń gbé nínú Ọlọ́run. Yes sir. Mo fẹ́ kí àwọn bàbá mi, àwọn ìyá mi, àwọn ẹ̀gbọ́n mi, ọkùnrin lóbìnrin, mo fẹ́ kọ́ síjú àánú wò mí, kọ́ ràn mí lọ́wọ́, kọ́ lè ràn lọ́wọ́ fún mi. Lórí wáìfù yín. Lórí ìyàwó mi. Lórí àti jẹ àti mu àti ra oògùn fún wọn, àti láti san àwọn gbèsè tí mo ti jẹ. Láti san àwọn gbèsè yòókù pẹ́pẹ́pẹ́ jẹ. Ẹ dẹ̀ ra àánú gbà bàbá. Ẹ ra àánú gbà. Kí lórúkọ yín, ibo lẹ ti wá? Ọmọ Ìbàdàn ni mí. Ok. Mo dúró nílùú Èkó. Ok. Mo ti jẹ́ pé Ògùn State stroke Lagos State la wà báyìí ní Ògìjò. Ọmọ Ìbàdàn ni mí, Báṣọ̀run ni mo ti wá báyìí. Ok. Ó dà. Ẹ já kan dá kan lẹ́ẹ̀kan. Ọlọ́run dá mi mọ̀, Ọlọ́run dá mi mọ̀, dá mi mọ̀, kó ṣe mí lógo. Ọlọ́run dá mi mọ̀, ó yá. Ọlọ́run dá mi mọ̀, Ọlọ́run dá mi láre. Ọlọ́run dá mi mọ̀, dá mi mọ̀, kó dá mi láre. Ọlọ́run dá mi mọ̀, dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀, àwa ló ṣe mí lógo. Ọlọ́run dá mi mọ̀, dá mi mọ̀, kó ṣe mí lógo. Ọlọ́run dá mi mọ̀, dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀, dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀, dá mi mọ̀, kó ṣe mí lógo. Ọlọ́run dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀. Dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀. Oníbùsọ̀ rẹ̀ kó ṣe mí lógo. Ọlọ́run dá mi mọ̀. Dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀. Dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀. Dá mi mọ̀. Kó ṣe mí lógo. Ọlọ́run dá mi mọ̀. Dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀. Bàbá dá mi mọ̀. Ọlọ́run dá mi mọ̀. Dá mi mọ̀. Kó ṣe mí lógo. Ọlọ́run dá mi mọ̀. Àṣẹ̀dá ọ̀run. Ọlọ́run dá mi mọ̀. Ìkáwọ́ rẹ̀ nìpín ayé wá. Ọlọ́run dá mi mọ̀. Dá mi mọ̀. Kó ṣe mí lógo. Ọlọ́run dá mi mọ̀. Bàbá kí lórúkọ yín? Orúkọ mi ni Olúṣọlá Afúrúgbìn Ọ̀jẹ́wálé, missionary pastor ni mí. Missionary pastor Olúṣọlá Afúrúgbìn Ọ̀jẹ́wálé. Dádì ní ìṣẹ́jú mẹ́ta
ẹ kàn gé pẹ́pẹ́ pé bóun gbogbo ẹ ṣe jẹ́. Wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà tí ìyàwó mi kọjá lọ. Ìyàwó tí yín kú. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí àwọn wòlíì. Ó kú. Lọ́dún wo? Ní 2006. 2010. 2006. Wife yín ṣaláìsí. 10 March 2006. 10 March. Bẹ́ẹ̀ni. Bàbá má bínú, kí lọ́jọ́ orí yín nígbà tí wọ́n kú? Nígbà tí ìyàwó mi kú, mo ṣe kọjá 50 years nígbà yẹn. Ẹ ṣe kọjá 50 years. So báyẹn ti wọ 70 báyìí. Mo ti wọ 70 báyìí. Hallelujah. Ti wọ 70 báyìí. Mo wà ní 73. Báyìí. By September, màá celebrate 73. Hallelujah. March 10, 2006 ni wife yẹn kọjá lọ. Tọ́lọ́n kó tẹ̀ wọ́n sábẹ́ rẹ̀. Kí ló ṣe wọ́n gbà yẹn? Bùtọ́ sick ni. Wọn ò sick, mọ́tò ló yà tó kọlù tó pa wọn. Sá? Mọ́tò. Bẹ́ẹ̀ni, ló yà ló kọlù. Ẹ má bínú, ṣé wọ́n bọ̀ láti ibi iṣẹ́ ni? Ṣé wọ́n lọ church ibo náà lọ? Wọ́n jáde nínú ilé. Ìgbà yẹn mo à ń gbé Èkó ní nọ́mbà 61 Ọláìyá Street. Number 61 Ọláìyá Street. Máfolúkù. Ní Oṣòdì. Máfolúkù. Oṣòdì. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ báwọn bàbá yìí ní Oṣòdì ẹ ti máa gbọ́ báyìí Máfolúkù ní Oṣòdì number 61 Ọláìyá Street Máfolúkù Oṣòdì. So wọ́n jáde nínú ilé pé kí wọ́n máa lọ sí church. Ní ọmọ kan wọ́n ní kò mọ mọ́tò wà ọkàn wọnú ọkọ̀ kan start mọ́tò yẹn. Bó ṣe lọ fi mọ́tò yẹn bó ṣe fi pa wọ́n nìyẹn. Ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run á tẹ́ wọn sáré fẹ́rẹ̀. Sorry sir. Obìnrin opó ni mo máa ń rí, mi ò ń sábà rí ọkùnrin opó. Bàbá láti gbà yẹn ẹ fẹ́ yàwó mi. Mo fẹ́ yàwó lẹ́ẹ̀mejì tí ìgbà tí wọ́n rí pé kò sí nǹkan kan. So ẹ̀mí mímọ́ bó wa lè ṣe ń kọ̀pù láti gbà yẹn yìí nìkan. Èmi pẹ̀lú àwọn ọmọ náà lájọ ń fara rora pé kásá. Kí wàá labádórí ọmọ tẹ́ ló sick? Ìbàdàn bíbá náà ló ti sick. Ọmọ yín? Bẹ́ẹ̀ni. Tí mọ́mì yẹn bí? Ọ̀kan lára àwọn ìbejì ni wọ́n ọkùnrin làwọn méjèèjì. Tíyàwó yẹn bí? Bẹ́ẹ̀ni. Kẹ́hìndé ẹ̀ ló sick. Ọmọ mélòó ni màmá tó ṣaláìsí bí sà? Ọmọ 5 ni. 5. Inú mi dùn. Wọ́n dẹ̀ yé, wọ́n dẹ̀ yanjú. Ògo ni fún Jésù. À ń gbọ́ yín dádì. So nígbà tó sick wọ́n wá ránṣẹ́ sí mi pé ó sick. Mo máa ń fowó ránṣẹ́ torí mi wà l'Ábùjá gbà yẹn. Mo máa ń fowó ránṣẹ́ sí pé ní pásítọ̀ màmá mi wá pè mí pé òun ni mò ń gbọ́ o pé àgọ́ ara yẹn ti lọ. Mo wá láti Àbújá, ọ̀rẹ́ mi kan pásítọ̀ Kólé ó wà l'Ákúrẹ́ ló wá bá fi mọ́tò yẹn gbé lọ sí Àbújá. Tó bá sò sílẹ̀ ó lè mú fọ ọwọ́ ẹ̀ méjèèjì, ó lè mú fọ ẹsẹ̀ ṣùgbọ́n kò lè dìde, kò dẹ̀ lè fọwọ́ yẹn jẹ. Àánú ló ń jẹ fún odidi ọdún 3 ààbọ̀. Ọmọ yín? Bẹ́ẹ̀ni. Nígbà tó di stage kan mo sọ fún Ọlọ́run pé mi ò gbọ́dọ̀ sìnkú aya kí n tún sìnkú ọmọ. Mi ò gbọ́dọ̀ sí. Pé kọ́lọ́run kò fi àánú bẹ̀ mí wò. Ẹ̀mí mímọ́. Ọlọ́run sì fàánú bẹ̀ mí wò. Ó bá mi gbé dìde. Ọlọ́run gbé ọmọ yẹn dìde. Ó gbé dìde. Hallelujah. Àgbọ̀ yín dádì. So mo wá ní àwọn owó kan àwọn tó ń lọ sílé ìwé. Gbogbo ìgbà tẹ́ ẹ̀ ń náwó lórí ọmọ yẹn lọ hospital. Bẹ́ẹ̀ni. Ok. Àwọn àbúrò ẹ̀ 3 ni wọ́n wà lẹ́yìn ẹ̀. So àwọn yẹn ń lọ sílé ìwé. Ok. So èyí tó wà ní higher institution, èyí tó wà ní so àwọn bá ṣe ń fi kan yí kan nìyẹn. Bí káyáwó níbí káyáwó tọ̀ ká fi san àwọn owó iléèwé àti gbogbo ẹ̀. Nígbà tó wá di stage kan, nígbà tó di sometime last year agbára yẹn pín. So àwọn tí mo yáwó lọ́wọ́ wọn tí mi ò tí lè dówó yẹn padà wọ́n bẹ̀rẹ̀ sí threatening. A mọ̀ pé olùṣọ́ àgùntàn wọn fi pásọ̀ ní ẹ o, àbẹ̀ lórúkọ jẹ́ o, àgbẹ̀ sórí afẹ́fẹ́ o. Mo bá bẹ̀rẹ̀ sí sákàkiri, mo bẹ̀rẹ̀ sí kọ̀wé. Ẹ dákun ẹ fi àánú ràn mí lọ́wọ́ nítorí pé mo jẹ́ missionary pastor. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tí wọ́n wù tí wọ́n bá dọ̀dọ̀ wọn pé nǹkan báyìí ni mò ń là kọjá, wọ́n á wò mí bẹ́ẹ̀ ni pé eléyìí wá tọrọ owó tí ó fi jẹun ni. So bí mo ṣe ń bá yín sọ kò sẹ́ni tí tó sọ pé gba
1 kobo. Ìyẹn ni mo fi wá pé. Bí èlò lẹ jẹ de àwọn bo lẹ jẹ́wọ́ sí bàbá? Mo jẹ àwọn fair money ní 500,000 báyìí. Fair money. Bẹ́ẹ̀ni. Ṣé owó ẹ̀ lẹ fi tọ́jú ọmọ yẹn àbí nígbà tára ẹ̀ yá fi kan yí kan gbowó ń bí torí ara ọmọ tí ẹ̀yin nìkan dé àgbà tí ń dé. So pensioner dẹ̀ ni mí níbi tí mo ti ṣiṣẹ́. So mo dẹ̀ nítorí pé Ọlọ́run wọ́n fún yín pension náà. Wọ́n fún mi ní pension bẹ̀ tí awọ òkájú lù. So bí a ṣe ń fi kan yí kan náà nìyẹn wọ́n máa wò pé torí mo gbọ́ táwọn kan ń pè yìí tó ọgbọ́n tó wà ní church mo gbọ́ táwọn kan ń pè yìí pé bàbá àti mọ̀bí tẹ́ ẹ wá o à ń bọ̀ wá gbé yín o owó tẹ́ ẹ jẹ àbí nǹkan mo gbọ́ tán ń sọ lọ́jọ́ yẹn. so many threatening. Wọ́n threatening yín lórí. ló pọ̀ jù. Ọlọ́run á dẹ̀ san wọ́n gbèsè yẹn. mo jẹ fair money ní 500,000 then mo arákùnrin kan náà bí ọ̀rẹ́ náà ló jẹ́ sí mi mo jẹ yẹn náà ní 200,000. So ìwọ nìkan ló dàbí ẹni pé threatening ẹ ò fi bẹ́ẹ̀ pọ̀. Ojú torí ó jẹ́ ọ̀rẹ́ bẹ̀ àwọn tó jẹ́ fair money kankan bíi cooperative ni wọ́n ó lágbára. Kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe bàbá? Mo fẹ́ káwọn ènìyàn. Bàbá àwọn èèyàn ń wò yín ẹ ti ọkọ pèrè fáwọn èèyàn náà. Mo gbàdúrà fún yín ní orúkọ Jésù pé gbogbo ẹni tí ẹ ń wò mí gbogbo ohunkóhun tí Ọlọ́run fi fún yín àtèyí tó mí àtèyí tí ò mí Ọlọ́run ò ní fi àyè gba ọ̀tá láti fọwọ́ kan èyíkéyìí nínú wọn. Àmín Jésù. Mo gbàdúrà wípé àánú Ọlọ́run ọwọ́ Ọlọ́run yóò fi bò yín. Àmín Jésù. Mo tún gbàdúrà wípé orísun ibi tí ẹ ti mú jáde láti fi ránṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ àti àwọn ènìyàn lórúkọ Jésù orúkọ yẹn orísun yẹn ò ní gbẹ. Àmín Jésù. Ẹ ó sì kéré oko délé. Àmín. Ojú ò sì ní tì yín. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Àmín. Àṣẹ látòrí ìtẹ́ àánú gorí ẹ̀. Àmín. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Àmín. Ó yá ẹ̀sùn táwọn fẹ́ káwọn èèyàn ṣe pinnu kí bàbá náà wá gbàdúrà. Mo fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ tí mo bá ti bọ́ lóko gbèsè ọkàn ó balẹ̀ a sì lè bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ Ọlọ́run lọ́tun a lè torí mo ní trolley speaker tí mo máa fi ń wá kéde káàkiri. Ẹ̀bùn tí bàbá yìí ní jù ńgbà tó ti débì ẹ̀bùn evangelism ni síbẹ̀ ni ká bá yẹn sọ̀rọ̀ náà ká gba ayé yẹn là ká wàásù ìgbàlà ọkàn yẹn wọn àwọn náà dẹ̀ ní tán ṣe nìyẹn bàbá yẹn máa sọ dẹ̀ sọ̀rọ̀ náà ká tó gbọ̀n yẹn máa sọ mo dẹ̀ sọ̀rọ̀. ní trolley speaker tí mo máa fi ń kéde ìhìnrere ṣùgbọ́n nígbà tí wàhálà ti ṣẹlẹ̀ tírẹ́tì mo fi ọkàn mi balẹ̀ mi ò lè jáde bí mo ṣe ń jáde bí ti tẹ́lẹ̀ mọ́ torí ẹ̀rù ń bà mí mo wá fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin olùfẹ́ wòlíì Àgbàlá Gabriel kẹjọ kẹjìdé ìrànlọ́wọ́ eré kan jọ mo fi Ọlọ́run bẹ̀ yín fi owó orí bẹ̀ mo yín fi owó orí bẹ̀ yín mo fi orúkọ Jésù bẹ̀ yín pé mi mo fi bẹ̀ mo yín fi ìpè mo fi bẹ̀ yín ọjọ́ orí mi mo fi ìgbọ́wọ́lé ni látọwọ́ bàbá Olúrànà Babájídé nílùú Iléṣà tó gbọ́wọ́lé mi ní ìyá 2009 tó fi súre fún mi tó rán mi jáde gẹ́gẹ́ bí ajínrere mo fi ìpè náà súre fún yín pé ojú ò ní tì yín. àmín 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 kán ràn yín lọ́wọ́. mo fẹ́ ìrànlọ́wọ́ yín mo fẹ́ ìrànlọ́wọ́ yín mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ kí ojú kó má tì mí káwọn èèyàn má sọ pé ṣe bí àwọn ìránṣẹ́ Ọlọ́run náà ni àwọn onígbèsè. lọ́wọ́ sọ kọ́ máa ẹ lọ mú pásítọ̀ yẹn. ara yín náà ni ara wọn nìyẹn ẹ lọ mú torí bí ó bá dójú ọ̀gbagadì tán ọ̀pọ̀lọpọ̀ orúkọ ẹ̀gàn náà máa fi bá orúkọ Olúwa tí mi ò sì fẹ́ kó ti pàṣẹ mi. Kò rí bẹ́ẹ̀. For the past 23 years ni mo ti ń ṣe evangelism as a missionary pastor tí mo ti ibìkan débìkan lọ káàkiri so ni mo fi ń bẹ̀rẹ̀ fún ìrànlọ́wọ́ pé ẹ jọ̀ọ́ mo fi Kristi bẹ̀ yín ẹ ràn mí lọ́wọ́ ojú òní tí ẹ̀yin náà. Amen. Ẹ wo kò sẹ́ni tí ogun kò lè dé bá kò sẹ́ni tí ò lè ṣubú
ẹ gbàdúrà fáwọn yẹn lẹ. Jehovah Jésù Kristi Michael mímọ́ Jehovah Jésù Kristi Michael mímọ́ bàbá wa àti ọlọ́run wa alágbára gíjọ nínú àwọn ọlọ́run alágbára jùlọ ìwọ ọlọ́run ọba táàrí táàrí ṣe ọwọ́ rẹ̀ ọba tó lóyún ara rẹ̀ tó gbẹ̀bẹ̀ rẹ̀ tó tún sọ́ra rẹ̀ lórúkọ kábíyèsí rẹ̀ ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ikú òjijì ọmọ ní tọ́ sí yín. Gbogbo ohun tọ́lọ́run ṣe fún yín tí ń mí àti tí ò mí ọlọ́run fi dà yín láàmú. Gbogbo ẹ̀ jùlọ a máa wá ní ayọ̀ ọjọ́ alẹ́. Gẹ́gẹ́ bí mo sọ mo ní Bíbélì sọ fún mi wípé ìfẹ́ ni ọlọ́run ẹni tó bá sì ní ìfẹ́ ó ṣe ti ọlọ́run. Ẹni tó bá ní ìfẹ́ ó ṣe ìfẹ́ ọlọ́run. Ẹni tó bá Bíbélì náà sì sọ fún wa wípé